ní gbogbo lè ṣebi kó máa ṣe é, gbogbo lè ṣèkà kó máa ṣe é. Ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ òdodo tá a padà wàá fẹsẹ̀ múlẹ̀. Ìdájọ́ òdodo kan ti ṣẹlẹ̀ lọ́sàn-án òní ní ilé-ẹjọ́ gíga kan eléyìí tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ ẹjọ́ Timothy Adegoke, ọmọ ilé ẹ̀kọ́ gíga OAU eléyìí tó jẹ́ pé ó dolóògbé láti nǹkan bí ọjọ́ 5 sí ọjọ́ 7 ọdún 2021 tẹ́ ẹ̀ bá gbàgbé. Òtẹ́ẹ̀lì kan, ilé ìtura kan eléyìí tá a mọ̀ sí Hilton Hotel tó ń bẹ ní agbègbè Ilé-Ifẹ̀ eléyìí tó jẹ́ pé alàgbà Ramón Adedoyin ló ní ilé ìtura yìí, tí wọ́n dẹ̀ fi ẹ̀sùn kan bàbá tó ní ilé ìtura yìí, ìyẹn Ramón Adedoyin, wípé òun ló ṣekú pa á pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn òṣìṣẹ́ méjì kan. Ọ̀rọ̀ yẹn ó diranto látìgbà náà tó sì jẹ́ pé wọ́n ń lọ sílé ẹjọ́ bọ̀, lọ sílé ẹjọ́ bọ̀, lọ sílé ẹjọ́ bọ̀, tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn oníròyìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ sí ọ̀rọ̀ náà. Timothy Adegoke ṣàṣà lẹni tí ò mọ̀ nípa ìròyìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá, ìṣẹ̀lẹ̀ ikú láabi tó ṣẹlẹ̀ sí ọmọ ilé ẹ̀kọ́ gíga OAU tó ń ṣe postgraduate rẹ̀ lọ́wọ́ nígbà náà. Ọjọ́ 5 sí ọjọ́ 7 ọdún 2021 ni ìṣẹ̀lẹ̀ láabi yẹn ṣẹlẹ̀ o. Ó kú sílé ìtura yẹn, wọ́n dẹ̀ dọ́gbọ́ndọ́gbọ́n wọn lọ ju òkú ẹ̀ nù. Ó ṣeni láàánú púpọ̀ púpọ̀, láburú ò ní ṣẹlẹ̀ sọ́ọ̀dẹ̀ wa o. Ṣùgbọ́n lónìí ìdájọ́ òdodo kan ó fẹsẹ̀ múlẹ̀ o ní ilé-ẹjọ́ gíga eléyìí tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ adájọ́ ilé-ẹjọ́ gíga ọ̀hún, ìyẹn adájọ́ Oyèbọ́lá Òjó. Nígbà tí wọ́n gbé ìdájọ́ kalẹ̀ kà, wọ́n kọ́kọ́ ṣàlàyé ọ̀rọ̀ wípé alàgbà Fẹ́mi Fálànà, ìyẹn Senior Advocate of Nigeria, wípé ó lẹ́tọ̀ọ́ láti ṣojú ìjọba àti àwọn tí ọ̀rọ̀ kàn, torí pé àwọn tí igun ti Adédoyin ni wọ́n kọ́kọ́ ń gbé nǹkan kankan kalẹ̀ wípé SAN, ìyẹn alàgbà Fálànà, wọn ò lẹ́tọ̀ọ́ láti ṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ilé-ẹjọ́ kọ́kọ́ gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́ kan ná, wípé alàgbà Fẹ́mi Fálànà wọ́n lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti ṣojú ẹnikẹ́ni nílé ẹjọ́. Adájọ́ Oyèbọ́lá Òjó wọ́n tún ṣàlàyé ọ̀rọ̀ lásìkò tí wọ́n ń gbé ìdájọ́ wọn kalẹ̀. Wọ́n ní àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi yìí lóòótọ́ ni wọ́n jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n o. Alàgbà Ramón Adedoyin wọ́n ní wọ́n jẹ̀bi ẹ̀sùn wípé wọ́n lẹ̀dí àpò pọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ wọn méjì kan eléyìí tó jẹ́ pé wọ́n gbàmọ̀ràn láti ṣekú pa Timothy Adegoke, ẹni tó ti jẹ́ pé Ọlọ́run. Lẹ́yìn yẹn wọ́n ní kí wọ́n lọ yẹgi fún alàgbà Ramón Adedoyin torí pé ọwọ́ rẹ̀ ò mọ́, ó ń bẹ lára àwọn tí wọ́n ṣekú pa Timothy Adegoke àti àwọn òṣìṣẹ́ ilé ìtura yìí méjì míì. Àwọn mẹ́ta wọ́n ní kí wọ́n lọ yẹgi fún wọn títí ẹ̀mí yóò fi jábọ́ lára wọn. Ìdájọ́ òdodo leléyìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ káàkiri o, wípé adúpẹ́ ìdájọ́ òdodo ó ti fẹsẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n adájọ́ ó tún fún wọn ní àǹfààní wípé tí ò bá tẹ́ wọn lọ́rùn, wọ́n lè gba ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ, ìyẹn appeal court, wípé bí ẹjọ́ yìí bí ò bá tẹ́ yín lọ́rùn, ẹ láǹfààní láti tẹ̀síwájú lórí ilé ẹjọ́ eléyìí tá a mọ̀ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, kẹ́ lọ appeal lápá bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń fò sókè lápá bẹ̀, bẹ́ẹ̀ kúkú ṣe mọ̀ wípé tí ìdájọ́ báyìí bá ṣẹlẹ̀, àwọn kan inú wọn yóò máa dùn, àwọn kan inú wọn ò ní dùn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dàbí pé wọ́n ń fò sókè pé ìdájọ́ òdodo ó ti bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Timothy Adegoke, ẹni tó dolóògbé tí wọ́n pa sí ilé ìtura kan ní Ilé-Ifẹ̀ ní inú oṣù kọkànlá on the 5 sí 7 láàrin ọjọ́ méjì yẹn ni ìṣẹ̀lẹ̀ láabi yẹn ṣẹlẹ̀. Ọdún 2021 ló ṣẹlẹ̀. Wọ́n ti gbé ìdájọ́ kalẹ̀ lénìí, wọ́n dẹ̀ ní kí wọ́n lọ yẹgi fún Ramón Adedoyin, gbajúgbajà ẹni tó ní ilé ìtura kan tó ń bẹ ní Ilé-Ifẹ̀ tá a mọ̀ sí Hilton Hotel Ilé-Ifẹ̀. Ìdájọ́ òdodo yóò máa fẹsẹ̀ múlẹ̀ sọ iwájú ni. A ní ká sáré bùn yín gbọ́ ni o, ẹ̀ ǹlẹ́ bẹ́ẹ̀ kú kalẹ̀.